Saheed Òṣùpá gbajúmọ̀ akọrin fújì ó ti pariwo síta lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ jí gbé l'Ógbómọ̀ṣọ́. Ohun tó mọ̀ sọ rèé: gbajúgbajà akọrin fújì ní Saheed Òṣùpá ó mà ti ké pe ìjọba láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n mọ̀ jí gbé ní Ẹ̀sìnẹ̀lẹ̀ àti Yàwọ́tà níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní kíákíá. Lọ́jọ́ 15 oṣù karùn-ún tó mọ̀ kọjá làwọn jàǹdùkú agbébọn ni wọ́n mọ̀ yabo ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọ onítẹ̀bọmi Baptist Nursery and Primary School ní Yàwọ́tà níbi tí wọ́n ti jí èèyàn tó mà lé ní 40 gbé. Ọ̀rọ̀ ìjínigbé náà ó ti di nǹkan tí ọ̀pọ̀ èèyàn máa ń sọ nípa rẹ̀ báyìí, pàápàá jùlọ lẹ́yìn táwọn agbébọn náà tí wọ́n máa ṣe àfihàn fídíò ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n máa jí gbé, Michael Oyedokun, èyí tí wọ́n ti bẹ́ orí rẹ̀ dànù. Fídíò ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ arábìnrin Rachel Alamu níbi tó ti ń bẹ ìjọba àtàwọn lájọ-lájọ láti dóòlà àwọn tó wà lákàtà ajínigbé náà, ó mọ̀ tó ti jẹ́ káwọn èèyàn tún máa sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Arábìnrin Alamu ó wá rọ ìjọba wípé kí wọ́n má lo ipá torí àwọn agbébọn náà wọ́n ti fẹ́ pa ẹlòmíràn nínú àwọn. Ó ní kí wọ́n bá àwọn jàǹdùkú náà sọ̀rọ̀ ní tùbínùbí. Nínú ọ̀rọ̀ rẹ̀, Òṣùpá ó fi orin ké pe ìjọba wípé kí wọ́n sa gbogbo ipá wọn láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà. Ìjọba gbọ́dọ̀ dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mà jí gbé ní kíákíá torí àwọn òbí wọn kò jẹ àǹfààní orílẹ̀-èdè yìí. Òṣùpá ló sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti sọ wípé ọ̀rọ̀ gidi ni gbajúmọ̀ olórin náà mọ̀ sọ, tí àwọn náà sì ń pè fún ìtúsílẹ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ wọn tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. Kí Ọlọ́run ọba Elédùmarè kó tú wọn lẹ̀, kó má fi èmi àti yín rọ́pò wọn o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní. Èmi àti ń rèé, a máa ráàánú gbà lágbára Elédùmarè.